kúrò. Àtùpà àmọ̀rè tí wọ́n ń lò láyé àtijọ́. Sórí àtùpà àmọ̀ tó ń wò lọ́wọ́ mi yìí, ayé fi ń tún ayé ènìyàn ṣe, wọ́n dẹ̀ tún fi ń ba ayé ènìyàn jẹ́. Ṣùgbọ́n mo fẹ́ lo àṣẹ méje kan, mo fẹ́ lo àtùpà alámọ̀ yìí, mo fẹ́ fi gbàdúrà fún ẹ. Farabalẹ̀ ọmọ ológo tó bá gbọ́ mi share rẹ̀ fáwọn ènìyàn mẹ́ta nítorí àdúrà tó ní agbára ni. Abíamọ tó bá gbọ́ mi share rẹ̀ fẹ́yàn mẹ́ta nítorí àdúrà tó ní agbára ni. Sórí àtùpà yìí bí wọ́n bá rà tí wọ́n bá parí iṣẹ́ sínú ẹ̀ tán, tí wọ́n bá tanná lé lórí, tí wọ́n bá wá fẹ́ pa lágo kan òru, gbọ́ mi, kò sí bíró iná ògorú ẹni bẹ́ẹ̀ lè máa jò tó, iná ògo rẹ̀ dẹ̀ máa jó wálẹ̀ wì, wọn ò ní gbúrò rẹ̀ mọ́. Gbogbo ẹni tó lọ ra àtùpà yìí láti fẹ́ fi fẹ́nà ògo rẹ̀ pa, tó bá rí àmì ńlá kan ṣe pẹ̀lú fáyà kan lórúkọ Jésù, irú ẹ̀dá bẹ́ẹ̀ agbẹ̀mí lẹ́nu rẹ̀ lójijì. Gbọ́ àṣẹ ìkejì. Sórí àtùpà tí ń bẹ lọ́wọ́ mi yìí, bí wọ́n bá lọ rà tí wọ́n bá parí iṣẹ́ sínú rẹ̀, bí wọ́n bá tanná lé lórí, tí wọ́n bá ní kí iná ògo ẹnìyẹn máa jò, inú ògo ẹnìyẹn á dẹ̀ máa jò. Mo wí lórúkọ Olúwa, iná ògo rẹ láyé bó o ti ń fojú kan àtùpà yìí lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ní máa tàn. Yàbárúkà lébí àdàníyà sàdáwà. Gbọ́ àṣẹ lẹ́ẹ̀kẹta. Sórí àtùpà tó ń wò yìí, amọ̀ ni wọ́n fi ṣe o, ṣùgbọ́n tó bá ti jábọ́ kò wúlò mọ́. Mo wí lórúkọ Olúwa, ayé máa ń gbé àtùpà yìí gẹ́gẹ́gẹ́ nítorí tó bá ti jábọ́ ti fọ́, kò sí ìwúlò bẹ́ẹ̀ mọ́, kò ṣe fi gánmù lẹ̀. Mo wí lórúkọ Jésù Kristi, gbogbo bí tó o bá ti dé, ayé á máa pọ́n ẹ lé. Gbọ́ àṣẹ lẹ́ẹ̀kẹrin, bá mi máa sàmí kó sì máa share rẹ̀. Àṣẹ ẹlẹ́ẹ̀kẹrin rèé sí gbogbo ọmọ ológo, àti fún gbogbo olú ọmọ tó ń gbọ́ mi ní àgbáyé. Gbọ́ mi o, ohun tó bá mu alámọ̀ ló lè fi amọ̀ rẹ̀ mọ̀ o. Ohun tó mu alámọ̀ ló fi mọ̀ yìí o, ó fi mọ àtùpà olójú kan. Mo wí lórúkọ Olúwa, lórúkọ adániwáyé, mo wí o, àwọn áńgẹ́lì tó ní oṣù tó wà yìí, wọ́n máa fayé rẹ̀ mọ ohun tó dáa, wọ́n máa fayé rẹ̀ dárògo. Àṣẹ lẹ́ẹ̀karùn-ún rèé, so wá rí o, epo ni wọ́n máa bù sátùpà yìí, kì í ṣe kerosene. Epo yẹn tí wọ́n bá ti wá fi òwú sí, tí wọ́n tanná síbẹ̀, adẹ́jò ayọ̀nà lórí. Kó tó di wípé àwọn òyìnbó mú kerosene wá, ni àwọn bàbá wa ti ń lu epo tí wọ́n ti fi ń tanná. Wá gbọ́ mi dáadáa o, mo fẹ́ jẹ́ kí kankan yí ọ níbẹ̀. Mo sọ tàṣẹ, bó bá jẹ́ lóòótọ́ ni àṣẹ wà, ayé ò ní depo sáṣọ àlà rẹ̀, nítorí ẹni táyé bá ti depo sáṣọ àlà rẹ̀, ó ti ní àbàwọ́n lára. Gbọ́ àṣẹ lẹ́ẹ̀kẹfà yìí, ó di àṣẹ gẹ́gẹ́ bí wòlíì. Bí ò bá sí epo nínú àtùpà yìí, kò ní lè mú iná jáde. Mo wí lórúkọ Olúwa, níbi tí olùrànlọ́wọ́ rẹ wà, èyí tó máa mú kí iná ògo rẹ tàn, lórúkọ Olúwa, bí ò bá tí ì fojú kan kó ṣe ọ́ lóore, lórúkọ Olúwa kò ní ní ìsinmi. Gbọ́ àṣẹ lẹ́ẹ̀keje, abalajọ, mo fẹ́ jẹ́ kí kankan yí ọ. Ojú kan làtùpà yìí ní, kò ní ojú méjì, ṣùgbọ́n bí wọ́n bá tanná sí, á mú iná jáde. Ayé kan tó wá yìí, mo sọ pẹ̀lú àṣẹ tó ní kí n lo gbólóhùn kí n fi gbàdúrà fún ẹ. Gbogbo ìwọ tó ń fojú kàn mí, ní ayé kan tó wá yìí, lórúkọ Olúwa, àṣẹ ìgbédìde. Mi ò mọ iye ọdún tó kọ kó o tó fagéègì sílẹ̀, ìwọ àti ọmọ rẹ. Bó bá rí fídíò yìí sí àfẹ́yàn mẹ́ta, ògo yín máa milẹ̀ káàkiri àgbálá ayé, ayé máa celebrate yín. Jésù Olúwa wa, àmín. God bless you. Sí fídíò yìí o fẹ́yàn mẹ́ta péré. Orúkọ mi ni Wòlíì Michael Àjàyí Ẹ̀rígbèmí. Fún wọn tó bá fẹ́ pè mí sórí nọ́mbà mi 08108778741 tàbí 07016014790. God bless you.